ṣe rí ká máa wòyàn báyìí gbèsè kan náà lèmi àti lágbájá ń ṣe bí ṣe ń lówó yẹ kémi náà lówó irọ́ la fi pa kò papọ̀ kódà táyé kẹ́hìndé tí ìyá kan bàbá kan bí lọ́jọ́ kan náà ìrìn àjò wọn ò lè papọ̀ sọwárí tẹ́nìkan sì tó mu jẹ ìwọ lè ṣe kọ́ ọmọ lọ o ọ̀pọ̀lọpọ̀ ní ti ẹ̀rín ìrìn àjò tàbí tí ń jìyà ẹ̀ṣẹ̀ tí ó mọ̀ dí bàbá ló jèso àjàrà ẹ wá wàdúrú ọmọ téyìn kan kí lójó rí bẹ́ẹ̀ tí ò jádùú ọgbà mọ́ kí lójó rí bẹ́ẹ̀ tí ò jẹ́ kọ́wọ́ owó tẹnu mọ́ kí lójó rí bẹ́ẹ̀ tọrọ owó dayọ̀ mọ́ àwọn nǹkan kéékèèké tá a fọkàn sí ibẹ̀ làwọn aláburú ẹ̀dá ibẹ̀ ní sápamọ́ sí. àwa ní ẹ̀mí wálẹ̀ a lè tọrẹ a lè ṣàdúrà a lè gbà mẹ́yà òfin lómi yóò lọ sàmú gbogbo àwọn nǹkan tí ó tún wá mú sóríire ó tún gbàgbé tàbí kó mọ́ ń pa rẹ̀ lára rẹ̀ ní jánàmbá wa. lẹ́sùn pé kéèyàn súnmọ́ ìyàwó èèyàn tàbí kọ́kọ́ èèyàn kó súnmọ́ èèyàn kádùn èèyàn sì mọ́ gbà mọ́. ó bá ní ẹsẹ̀ rẹ ní òdà ẹsẹ̀ rẹ dà ìbálòpọ̀ tẹ́yìn méjèèjì jọ ṣe àìwẹ̀ ní òjẹ́ ní lárí. bóòlù ti fẹ́ jẹ́ bí àfa àjẹyẹ wa yóò rí bẹ́ẹ̀ iná látọ́yè ọlọ́run bá tẹ́ ẹ dojúkọ pé kó gbàdúrà yín ọba tó mọ̀ ni kò ní gbà kẹ́kẹ́ lọ yé àfin tó bá tó mọ̀ ẹ lọ bèrè nínú àwọn ṣẹ̀ríà wọ́n kàn gbára mọ́ pé kéèyàn ó báyàwó yẹn lájọsí papọ̀ kéèyàn ó wẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n ní ọ̀ràn yẹn ni wájib ọlọ́run tí mo fẹ́ nù alukurani pàtàkì rẹ̀ tẹ́ bá wọlé sọ́ọ̀tù nìsáì Quran 4:43 ó ròyìn rẹ̀ ń bẹ̀ o alimuran tó tẹ̀lé nìsáì Quran 5:6 gbogbo wọn tó fẹ́ bẹ ọlọ́run ọba tọ́lọ́run sì gbọ́ tó bá wà láìmọ̀ ọlọ́run ní gbọ́ o ẹ wá gbọ́ kò ń lè gbọ́ súnmọ́yàwó rẹ̀ nìkan kódà bọ́ bá lálàá àlátọ̀ wa là ọ́ wà á jí sójú ọ̀run wá bá nǹkan pàdé la rẹ pé wà á tìyẹn jọ lájú sí papọ̀ ọ̀ wẹ̀ jánàmbá masturbation ọ̀ wẹ̀ jánàmbá ọwọ́ ń wo fíìmù kan ni ó wá mú ọ̀dà nǹkan sára ọ̀wẹ́ o kódà níbi táwọn ṣẹ̀ríà kan gbára mọ́dé àwọn ni pé ọwọ́ á rí pé kò sómi àbí làlúrì kan dé condition kọ̀dísí ọ lọ́wọ́ wá fi ní rí wẹ́wẹ́ wọ́n ní yà sàlùwàlà torí pé tọ́ba ti wà léńdọ̀tí yẹn àwọn ẹlẹ́mìí èṣù wọn ò rí bí wọlé ṣọlá tọ́ba wà mímọ́ wọn ò ní lọ́dọ̀ rẹ̀ agbára wọn ò lè ká ọ tọ́ba wà mímọ́ nẹ́fẹ̀ẹ́ sọ pé ká máa sàlùwàlà ń gbogbo gbà ṣùgbọ́n kọ́ wa ní jánàmbà la ẹlòmíì wà ní ó ti bímọ mẹ́jọ kéwẹ́ jánàmbà rí kí wọ́n ló lé ń bẹ̀ gbogbo omi tọ́ lò kò ju àgé bíi méjì lọ tàbí gbá méjì kọ́ọ̀dà níyẹn pé tọ̀ mo fẹ́ wẹ̀ jánàmbà àwẹ̀ gbogbo ẹ̀gbẹ́ tí ń bẹ lára rẹ̀ ibi tẹ́gbẹ́ ń gbà jáde ọ̀fọ̀ bẹ́ẹ̀ nù ọ̀sàlù alẹ́ ẹlẹ́yọ kọ̀ọ̀kan ọ̀bùnmi sórí ilé ẹ̀mẹ́ta ọlọ́run ti dá ara wa sí méjì báyìí omi àkọ́kọ́ tó bá bù sórí lẹ́yìn ìgbà tó bá fọrí rẹ̀ tán ọ̀wẹ̀ apá ọ̀tún délẹ̀ ọ̀wẹ̀ apá òsì délẹ̀ ashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah ló bá tán sẹ́ńtà fẹ́ para wa lé lórí nù kálẹ̀mì nìwọ ni ọba sì fi kọ́ra kọ́mọ wà mímọ́ kọ́mọ sí lára ẹni tí ò ní wẹ̀ jánàmbá kọ́ wà lára àwọn tí ó mọ̀ súnmọ́ lọ́ba ní mímọ́ ọlọ́run wọlé abọ́ ṣe pàtàkì pé mímọ́ ni ọ́ àwa náà ti ń wà mímọ́ ẹ̀ṣẹ̀ tá a ti ṣe sẹ́yìn láwọn tá a wẹ̀ sẹ́yìn dákúndarí rẹ̀ jìn wá ṣùgbọ́n láti ìsìn lọ àmọ̀ sí fẹ́ náà rẹ̀ kọjá kádùn àwòwà bó tá a ti tọrọ ọlọ́run dákun bá mọ̀ ọ́lé àṣẹ eléyìí tá a ti rántí béèrè nù orí dákun sí fún wa àmọ́ wọn náà máa wẹ̀ jánàmbá ẹlòmíì yóò ní gbàdá ọ̀sẹ̀ kan tán mo wá sọ̀lọ̀ mọ́sẹ̀ kan sọ̀lọ̀ tó bá ti mọ̀ pé orun gùn ọ́ tètè lọ wẹ̀ kódà kó jẹ́ pé bí ráǹdì mẹ́ta lẹ́ẹ̀bà sí bẹ́ẹ̀ bá ti ń parí rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ń tọ́mọ̀ pé tọ́ agbára pin wà lọ wẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ń papọ̀ lẹ́ẹ̀kan náà ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala àgbà níbàdà fún wa wà mímọ́ wẹ̀ jánàmbá súnmọ́ Ọlọ́run Ọba képọ̀ Ọlọ́run Ọba kò sọ pé ó gbàdúrà rẹ̀ ó ní lópin ìgbà tí gbogbo ẹrú tí mbàdà bá ti tẹ́wọ́ báyìí wọ́n yìí ní kọ́ríbù jíbu dáwọ́ta dá ìsádà àní èmi Ọlọ́run Ọba ti súnmọ́ láti gbàdúrà rẹ̀ Ọlọ́run sì gbàdúrà wà lágbára Ọlọ́run Ọba àdúrà yìí ó gbà ó àdúrà tèmi náà gbà àfa àjẹjẹ àgbà ló kọ mi o ẹ̀wẹ̀ jánàmbá salamu aleykum.